kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni irúgbìn ló ń di igi. Àkọ́sórí wa ta nínú ìwé Òwe orí 22 ẹsẹ̀ 6 èyí tó kà báyìí wípé tọ́ ọmọdé lé ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Bàbá mi, ẹni tó jẹ́ àgbẹ̀, sábà máa ń yọ àwọn èso tó dára jùlọ sọ́tọ̀ lẹ́yìn ìkórè kí ó bàa lè gbin irúgbìn wọn ní ìgbà gbíngbìn tó ń bọ̀. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí. Èyí jẹ́ torí bí irúgbìn tí àgbẹ̀ bá gbìn bá ṣe jẹ́ ojúlówó tó ni yóò sọ bí ìkórè rẹ̀ yóò ṣe dára tó. Irúgbìn kan lè kéré tàbí kó jọ pé kò ní ìtumọ̀, ṣùgbọ́n ó máa sọ irú èso tí igi kan yóò so. Ní ọ̀nà kan náà, ọmọ kan lè jọ pé ó kéré tàbí kò já mọ́ nǹkan kan lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n irúfẹ́ àgbàlagbà tí ọmọ náà bá dà yóò sọ bí ọjọ́ ọ̀la ìran rẹ̀ yóò ṣe rí. Nítorí náà, bí àwọn òbí bá ṣe ń tọ́ ọmọ wọn ṣe kókó ju àwọn nǹkan tí wọ́n rà fún wọn lọ. Nínú Bíbélì kíkà tòní, áńgẹ́lì kan yọ sí aya Mánoà, ó sì sọ fún un pé yóò bí ọmọkùnrin kan. Ọkọ rẹ̀ kò sí pẹ̀lú rẹ̀ ní ìgbà náà ẹ̀wẹ̀. Nígbà tí ó gbọ́ ohun tí áńgẹ́lì náà sọ fún aya rẹ̀, ó gbàdúrà pé Ọlọ́run yóò fún òun ní ìbápàdé tirẹ̀. Ọlọ́run dáhùn àdúrà rẹ̀. Nígbà tí ó sì rí áńgẹ́lì náà fúnra rẹ̀, ó béèrè ìbéèrè pàtàkì kan lọ́wọ́ rẹ̀. Àwọn onídàájọ́ orí 13 ẹsẹ̀ 12 wípé Mánoà sì wípé, ǹjẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ṣẹ, ìwà ọmọ náà yóò ti jẹ́, ìṣe rẹ̀ yóò ti jẹ́. Mánoà jẹ́ bàbá tí ó lọ́gbọ́n tí ó fẹ́ mọ bí yóò ṣe darí àti láti tọ́ ọmọ tí Ọlọ́run fẹ́ fi ta wọ́n lọ́rẹ kí ohun gbogbo tí Ọlọ́run sọ nípa ọmọ náà yóò fi wá sí ìmúṣẹ. Gbogbo òbí gbọ́dọ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́ni tí wọ́n bá fẹ́ tọ́ àwọn ọmọ wọn lọ́nà tó yẹ kí wọ́n rìn. Èyí tá lè rí nínú ìwé Òwe orí 22 ẹsẹ̀ 6. Àwọn òbí kan ń tọ́ àwọn ọmọ wọn ní ọ̀nà kan náà tí wọ́n fi tọ́ wọn, wọ́n sì ń ṣe àròyé pé àwọn ọmọ wọn kò gba ìtọ́ni. Ọ̀nà kan wà láti pàṣẹ fún ọmọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n àwọn òbí kò lè rí láì ṣe pé wọ́n mọ ẹni tó dá ọmọ náà. Àwọn àgbẹ̀ kan mọ̀ pé àwọn ilẹ̀ kan dára jùlọ fún àwọn irúgbìn kan, ṣùgbọ́n tí o bá mú irúgbìn kan náà sí orí ilẹ̀ mìíràn, yálà kí ó má so èso tàbí kí ó má hù rárá. Fún àpẹẹrẹ, irúgbìn kan bíi igi ọ̀rọ̀ cactus lè hù ní aṣálẹ̀, ṣùgbọ́n tí o bá gbin lílì sí aṣálẹ̀ yóò gbẹ. Ọlọ́run mọ ọ̀nà tó dára láti tọ́ ọmọ kan ní ọ̀nà tó yẹ kó rìn. Tí o bá jẹ́ òbí, béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìlàkalẹ̀ àlàyé lórí bí ó ṣe yẹ kí o tọ́ àwọn ọmọ rẹ kí o má bàa tọ́ wọn ní ọ̀nà tó lòdì sí bí ó ṣe dá wọn. Ka àwọn onídàájọ́ orí 13 ẹsẹ̀ 1 dé 14. Bíbélì ní ọdún kan, Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 12 dé 13. Kókó ọ̀rọ̀: Ọlọ́run nìkan ló mọ ọ̀nà láti darí àti láti tọ́ ọmọ kọ̀ọ̀kan. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí TikTok, Facebook àti YouTube. Kí ẹnìkan kó ké hallelujah.
cybersecurity is very important. But how about cybersecurity with artificial intelligence? I'm Professor